Ẹ̀yin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ní gbogbo ibi tẹ́ ẹ ti ní àǹfààní àti máa wo ìkànnì yìí, ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán. Ẹ ṣe wá láǹfààní, bá wa share, kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ comment, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Eléyìí máa tún ga, eléyìí máa tún nágbára. Ó máa ti di kẹ̀ù báyìí. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ látàrí fídíò tó ń jà ròyìnròyìn lórí ayélujára, ìyẹn Omoge saidah. Wọ́n ná Omoge saidah, wọ́n ní fídíò ẹ̀ hàn káàkiri gbogbo ayélujára. Eléyìí máa ga. Wọ́n ní noodles àbí kí ló ń pè àbí noodles dẹ̀ ni. Wọ́n ní gbogbo ẹ̀ ló ń fly káàkiri lórí ayélujára o. Eléyìí nágbára o. Látàrí n tá a gbọ́ táwa ò sí níbẹ̀ tí gbogbo èèyàn ń sọ lórí ayélujára. Wọ́n ní Omoge saidah ń pé ó fi àfihàn fídíò ẹ̀ sórí ayélujára àbí èèyàn kan ló send ẹ̀ sórí ayélujára. Wọ́n ní fídíò náà ló ń trend báyìí o, pé noodles ẹ̀ kọ̀ wá káàkiri gbogbo ayélujára. Wọ́n ní bá ṣe gbọ́ o, allegedly o, pé wọ́n ní fídíò ẹ̀ pé òun àti èèyàn kan tí wọ́n jọ ń fẹ́ra wọn, tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de. Wọ́n ní ọkùnrin náà, látàrí ohun tá a gbọ́, wọ́n ní òun àti ọkùnrin náà jọ máa ń wà, wípé ó wá send noodles ẹ̀ sí ọkùnrin náà. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní ìyàwó ọkùnrin náà dẹ̀ ti ń sọ fún pé kó fi ọkọ òun sílẹ̀, pé kó fi ọkọ òun sílẹ̀ o, pé kò gbọ́. Láti ìgbà yẹn náà ló ti ń send noodles. Òun dẹ̀ ti rò pé noodles máa ti kan èèyàn ọkùnrin, ṣùgbọ́n ìyàwó rẹ̀ ló rí noodles náà ló bá jù sórí ayélujára. Ìgboro máa ti dàrú báyìí, iná máa ti jálé báyìí, àwọn obìnrin rere máa ti bínú báyìí. Wọ́n ní Omoge saidah máa ti dójú ti àwọn obìnrin kẹ̀, pé eléyìí ò dáa, ṣùgbọ́n eléyìí á jẹ́ ọgbọ́n fún àwọn obìnrin tó wà ń ta. Eléyìí náà á jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin, kì í ṣe obìnrin nìkan o, àti ọkùnrin náà. Ká lè máa ṣe gbogbo àwọn nǹkan tí ó lòdì, tí ò tọ́, ká má máa ṣe. Nítorí tí Omoge saidah ló dé lónìí o, àmẹ́ni tó máa kàn lọ́la. Orí ayélujára ń gbóná báyìí. Eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ènìyàn, pé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni o. Ká má ṣe gbẹ́kẹ̀lé ẹni kankan, nítorí ẹni tí ìwọ gbọ́kànlé ó lè dà ọ́ tó bá dọ̀la. Ẹ má ṣe jẹ́ ká máa ṣe àwọn ìwà tí kò tọ́, ìwà búburú. Eléyìí náà á jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa, pàápàá jùlọ àwọn ọmọ ọ̀dọ́ ìsìn, àwọn obìnrin ọ̀dọ́ ìsìn. Tí ẹ máa ń ṣe fídíò, tẹ́ máa ń show gbogbo ara yín, tẹ́ ń post ẹ̀ sórí TikTok àbí Facebook àbí YouTube. Tó bá yá o, àṣírí yóò tú o. Wọ́n ní ọjọ́ gbogbo ni ti olè, ọjọ́ kan ni tolóhun o. Ìgbà tí àṣírí bá tú, ẹ má sọ pé a sọ fún yín o. Ẹ má gbàgbé, ẹ bá wa share, kẹ́ ẹ like page wa. Ire o. Ká má parọ́, ká yọ irọ́, ká wá mú tẹ̀gàn kú o. Omoge saidah fine. Baby yẹn clean. Títí kan gbogbo bí làgàlógó, gbogbo ẹ̀ ló mọ̀ fọ́. Èmi gan obìnrin mo fọ́ pé ọmọ ló clean báyìí, spotless. Kó tán flitter ó wà spotless ni. Wàláì bí ò bá wà spotless kò ní fine bẹ́ẹ̀ yẹn, bó tán ring light. Ká mú tẹ̀gàn kú o. At 55 ọmọ yẹn fine. Chai. Èmi obìnrin gan mo fọ́.